nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ìjó tọ́ kí ọba ìlú dìde fún àfà lóde. Ọba àlú ó dìde fáfá lóde. Òkè fáfá ń bọ̀ wá, ọba wa ń jòkó, ọba wa ń dìde láti wẹ́kọ̀ wá, ok. Tàbí kí àfà dìde tí ọba bá ń bọ̀ Ok. láti kí ọba. Wọ́n ní ojú wo ni Islam rí wo ayọ́kùnrin lọ. Ọ̀rọ̀ ńlá mà lélẹ̀ yìí o. Òde ńlá làwà torí òde Fárísì òde ńlá náà ni. Kakọ yanjú èyí wọn náà bí. Ṣé ẹ rí àwọn nǹkan kan bẹ tó dàpọ̀ nílẹ̀ Yorùbá? Àkọ́kọ́ ń bẹ ni pé kí ọba àlú kọ́ wá ń jòkólẹ̀, kí àfáà ńlá ó máa bọ̀ wá, kọ́ máa wá dìde láti wẹ́lkọ̀ọ̀mù àfáà, kìí ṣe wájìbí. Ọ̀rọ̀ yẹn kọ́ ni kí ọba ó dìde fáàfáà tí máa ń bọ̀ wá. Kò pa dandan bẹ́ẹ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá yìí wọ́n pàtàkì adé yẹn, wọ́n sì pàtàkì ipò ìjọba ni wọ́n yìí fẹ́ fi dìde fún ẹnìkan. Bá àfáà bá ń bọ̀ wá bó ṣe lè wò ká àfáà àwọn tó ti bá ń bọ̀ tó bá jòkó tí ọba dìde àfáà àwọn ọ̀gbọ́dọ̀ sí wáàsí bú ọba kò gbọ́dọ̀ challenge ẹ̀ tó bá challenge ọ̀kan ní ọlá Ọlọ́run. Allahu Akbar. Ọ̀gbọ́n. Hayyakumullah. Àmọ́ tí ọba bá wíṣì fún rẹ̀ láti wí pé mo fẹ́ dìde láti kí àfáà yìí kí n sàpẹ́lẹ̀ ẹ̀ ọ̀dà púpọ̀. Torí pé ojú méjì wà wọn. Bọ́ba ọba dìde káàfọ́ ọmọ wọlé ẹ̀bọ̀ jẹ́jẹ́ gbogbo àwọn tó bá dìde wọ́n pọn ní kọ́ fara mọ́. Ọ̀gbọ́dọ̀ rú lẹ́mí wípé kí ọ dìde ọba àlú dìde fún ọ. Ọba irú wẹ́lẹ́mí ẹ̀ ọwọ́ ààyè kan nù ná tọwọ́. Àfáà ńlá kan ògùdọ̀ máa retí nínú ọkàn rẹ̀ wípé kí ọba àlú tí ń bẹ lóde tóun lọ máa wá sàpálẹ̀ wọn àbí kó dìde fún wọn. Níjọ́ tí àfáà náà fẹ́lẹ́ máa rò bẹ́ẹ̀ àbí kó yá máa wáyé rẹ̀ sínú ná. Pẹ̀lú àdìsí tó wá lórí ẹ̀. Pẹ̀lú àdìsí àdàbọ̀ Muhammad ayé lórí ẹ̀. Ọ̀kanu. Ọ̀kanu ni. Ọba àlú lè wá dìde fáfáà tó bá wù ú lọ́kàn ara rẹ̀. Àmọ́ tí ọba bá dìde fáfáà káàfáà ọmọ rò wípé òun ló dìde fún. Tọ́ba tó rò wípé ẹ̀rí bí ọba ti dìde fún wa torí pé ọba mọ̀ wípé àfáà ni bàbá ọba kẹ́lìmọ̀ àfáà ń bàbá ọba òun kẹ́lìmọ̀ hátà òun ni lẹ́nu àwa èèyàn ká máa dárú àṣàbẹ̀ àfáà yìí ṣe bàbá ọba kí àfáà yìí ṣe bàbá àwọn ọba ọ̀gbọ́ àwa àfáà yìí ṣe bàbá ọba ìtumọ̀ àfáà ń bàbá ọba ó ti tú rí Ìlọrin nìkan ni wọ́n ti lò kẹ́lìmọ̀ àfáà ni bàbá ọba Ìlọrin nìkan lónìí. Ìlọrin àwọn sì ní pé Sheikh Alimi tọ́jà àfà ọ̀jọba ọmọ Sheikh Alimi Abdulsalam ọba àkọ́kọ́ òun lọ́jọba ni wọ́n fi ń dásà wípé Sheikh Alimi àfà ńlá bàbá ọba ìtumọ̀ rẹ̀ tábàlà àfà bàbá ọba kì í jẹ́ pé àwọn àfà ni bàbá àwọn ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá àwakọ̀ ń bàbá wọn tọ́lá àfà ó ṣe kábíyèsí fọ́ba ni ọba jẹ́lẹ̀ Yorùbá wájúwájú àbí kó ṣe kábíyèsí o bàbá jóun bàbá rẹ̀ sí ó ṣe kábíyèsí fún mi. So ọba lérí gbogbo nǹkan, ọba ba lérí ilẹ̀, ọba ba lérí ìlú, ọba ba lérí oṣó, ọba lérí àjẹ́, ọba lérí aláàfáà. Torí pé gbogbo àfáà àti bẹ́ẹ̀ lu ọba lónìí ilẹ̀ ìlú ẹ̀ lọ́wà, ìlú ẹ̀ lóṣó wà, ìlú ẹ̀ làwọn aláàfáà wà, ìlú ẹ̀ mọ́sálásí wà, ọba lérí mọ́sálásí. Ìmáàmù ìlú ọ̀gbọ́dọ̀ bá ọba àlújà, ọba bá ọba àlújà ó ti ta kóńtóké. Ìmáàmù ìlú àwọn àtọ́gbọ̀n ọgbọ̀n fọwọ́ ọrùn léra wọn, wọ́n fọyín lé ọba léra wọn. Torí mọ́sálásí wọn mọ́mú tí ń kírun mọ́sálásí àwọn bàbá rẹ̀ ni ọba gidi mímbà rí àwọn bàbá rẹ̀ ó tún máa wá sọ̀rọ̀ sí ọba àìlẹ́kọ̀ọ́ nù fún irú ìmáàmù tí máa ń ṣe bẹ́ẹ̀. Ìmáàmù tí ń kú ọba àìlẹ́kọ̀ọ́ ni fúrú ìmáàmù bẹ́ẹ̀. Kò ní ádàbù Islam ni. Kò ní ẹ̀kọ́ Ìsìlámù gan. Èyí wọn jẹ́ kan. Bí ọba bá wá dìde fáfáà tọ́ ọba ń bọ̀ wá ọba wá dìde fún rẹ̀ ọmọ dá púpọ̀ o. Ó dá púpọ̀ àmọ́ kí lọ bá dìde fún kèésà àfáà tí ń bọ̀ gẹ́gẹ́ bí zak.
ó dìde fún Islam ó dìde fún Kùránì tí ń bẹ lára àfáà ni kò dìde fún àfáà tá àfáà bá ti wá rò pé òun lọ bá dìde fún tí ó rò pé Islam ló dìde fún lára àwọn tí ó sì rò pé Kùránì ló dìde fún ara àfáà àwọn òròjọ iyì wọn lọ́dọ̀ Ọlọ́run wájú ìlànà kíyámà níbẹ̀ nù nǹkan tí ó ṣirò rẹ̀. àfáà tí ọba dìde fún tí ò wá rò wípé ìsìláàmù ni ọba náà dìde fún lára àwọn àbí àlùkùránù ń sàpálẹ̀ lára àwọn àfáà náà òròjọ tó bá dìde àlùkìyámà. kí ọba ó dìde fún àfáà kìí sọ̀rọ̀ àyàn ọgbọ́n ó dìde fún àfáà torí kò sí nínú àṣà abalẹ̀ Yorùbá láti dìde fún ẹnìkan àmẹ́ni yòówù tó bá jẹ́ àfáà tọ́lọ́ ń bá nípa bó dìde fún tọ́jọ́ bá mùsùlùmí àbí kẹ́yẹ sọ bá mùsùlùmí náà tọ́wá dìde fún àfáà kí ló ń tọ́ kí lọ́ba àwọn ṣe ọ̀tẹ̀lé àyà kan ti ń pé ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ومن يحاسب شعائر الله أبي فإنها من تقوى القلوب ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ومن يحاسب شعائر الله ẹni ó bá lè gbé òfin Ọlọ́run Islam tó bá lè gbé Islam tóbi lára àfáà tó jẹ́ mùsùlùmí lára ẹni Ọlọ́run tí ń jà fa iná mi tẹ́kẹ́ wá lẹ́kọ̀ọ́. ẹ wá máa tún máa bí ọba àwọn tí níbẹ̀rù Ọlọ́run sí ni. ọba kọba wọn fún àáfàá lé ó dìde fún tí máa ń bọ̀ ọ̀tá burú bẹ̀. káàfàá náà ó dìde fún ọba tí ń bọ̀ kọ́dà bọ́ jẹ́ ọba kọ́dà bọ́ jẹ́ kékeré ló dìde fún. torí ó dìde fún kírísítẹ́nì tó bá jẹ́ pírẹsidẹ́ntì tí máa ń bọ̀ wá. yóò dìde fún kírísítẹ́nì tó bá jẹ́ gọ́vùnà tí máa ń bọ̀ wá kọ́dà bọ́ jẹ́ aláwo ló bá jẹ́ pírẹsidẹ́ntì àti gọ́vùnà àáfàá ó dìde fún. so ẹ̀kìtìráàmù yẹn ọgbọ̀dọ̀ fún ọba ọgbọ̀dọ̀ fún gọ́vùnà ọgbọ̀dọ̀ fún gbogbo ẹ̀ àwọn náà gbọ́dọ̀ fún àfọ ọgbọ́dọ̀ expect kún ọmọ bọ̀ wá kí gọ́vùnà dìde fún ọgbọ́dọ̀ máa expect kún ọmọ bọ̀ wá kí president ó dìde fún ọgbọ́dọ̀ expect kún ọmọ bọ̀ wá kí ọba àlú ó dìde fún bọ́lọ̀ ń bá ní ọkọ́ sójijì bẹ́ẹ̀ kọ́ba lójijì bí ọba sì present ẹ̀ kọ́ sọ wípé kéde ń tẹ́ ẹ ṣe fún wa yìí deserve kẹ́ ẹ ṣe bẹ̀ fún wa torí pé ipò tẹ́ wa kẹ́ ẹ ṣe kó kẹ́ ẹ mọ̀ dìde fún yẹn àmọ́ ìdí bá Kùránì ẹ̀ ṣe mú Islam lára wa àwa kẹ́ ẹ dìde fún Ọlọ́run ànábì àtàlù Kùránì kọ́ dákínú ń padà sọ́dọ̀ Ọlọ́run àtànábì bí ọba ṣe dá padà tó bá gbà amára fún òun ló dìde fún ọgbọ aṣọ yìí ó padà bọ́ lọ́rùn rẹ̀ kó tó kù láyé. àfáà tí ó bá gbà á mọ́ra wípé ọba ṣe àpálẹ̀ òun kò wá sọ wípé ó ṣàpálẹ̀ Ọlọ́run ó ṣàpálẹ̀ ànábì àbí Kùránì àbí ìsìlámù lára ẹ̀ irú àfáà bẹ́ẹ̀ aṣọ yìí rẹ̀ yóò padà fàya kó tó kù láyé. kó tó kù láyé. ànábì tọ́jọ́ ga wa ànábì ni man sarra wọn yatamazzala Allahu rijalu an yatamazzala lahu rijalu qiyamah ànábì ni gbogbo ẹni yóò wù tí ń bá ń bọ̀ wóde tí wọ́n ń dùn ma táwọn yẹn ń dìde fún tí wọ́n ń dùn ma fẹ́ ọ̀yẹ́ fún ìdè fún wa náà ni tọ́ra àjùmọ̀ lọ wọn gbọ́dọ̀ má dìde fún wa ànábì ní falẹ̀ yàtọ̀ bá wà àmọ̀kẹ́ àdàhùn mi nàná wọ́n tọ̀ wọn lọ lè wá kó títí èjò kó nuna ànábì ò farama báwọn sábẹ́ bá dìde tí wọ́n ń bọ̀ wá táwọn sàhábà bá dìde ànábì ò ní ẹjọ́kó ẹnì kan gbọ́dọ̀ dìde fún mi ànábì kì í gbà káwọn sàábì ó dìde fún mi àmọ́ lónìí àwọn àfáà bí bá àfáà kan bá ń bọ̀ tí gbogbo àwọn àfáà bá dìde tá àfáà kan bá wá lágídí yòókó àpọ̀lọ̀ ń ṣe àwọn àfáà kan ní lágídí ní dìde fún yóò ti rò láti lé kalẹ̀ pé àáfà lóde èmi ní kọ̀ọ̀kan níbẹ̀ èyí màmú àti bá ń bọ̀ ní dìde fún ọ̀gbọ́ tó wá gbàdẹ̀ mi àfáàtọ̀ wọn ń bọ̀ wá pẹ̀lú jàlálà rẹ̀ gbogbo yẹn wá dìde òun nìkan lójòkó tá àfáàtọ̀ ń bá gba máìkì yóò wá na ẹni tó jòkó ní kòkókò ọmọ pẹ́ni tí wọ́n náà ń kòkókò òun lọ́gbà ọlẹ̀ wájú Ọlọ́run àwọn tó dìde òun àwọn ni wọ́n há iná fún ọ ẹni ó jòkó òun lọ́gbà ọlẹ̀ lọ́rọ̀ ànábì ní ẹni tí bá ń wù káwọn yóò dìde fún ọwọ́ iná tí ọwọ́ àbíjẹ́ ìjòkó nuna òun sì wá jòkó kó dìde bóyá nítorí rẹ̀ nìkan tí òun dé lọ́rùn fi yọkùn náà kú lọ́rùn rẹ̀ gbogbo táà ń wá kí láwọn yìí tí ò ní mú ara àná Ọlọ́run lọ́pọ̀ ẹlòmí àbá mi ka kí èèyàn pọn lé ọkà àkókò èmi ọ̀gá kú èèyàn bá àwọn bàbá kí gbogbo yóò jòkó èèyàn bá lè jòkó lẹ́yìn àga kọ̀ọ̀kan mi kódà kẹ́ yóò àga fún wájú kẹ́ gbé sẹ́yìn alhamdulilayi alhamdu ọmọ ìwọ̀n ọ̀kẹ́ yìí èmi eré tí yìí lọ́dọ̀ ẹ̀ nìkan walillahi al-izzatu jami'a Ọlọ́run nìkan lọ́ba tó ní yìí ìwà àbá ẹkún mi ká máa retí yìí. ẹ kúrò níbi ká máa retí yìí lọ́dọ̀ olówó kan. àmọ́ ká dìde anábì dìde rí fún sàábé fún Jáfàr nígbà tí Jáfàrù ń darí Habasha bọ̀ wá kí ló máa nẹ́bì dìde nígbà tí Jáfàrù ń darí Habasha bọ̀ lẹ́yìn gbàtà nẹ́bì ní kí wọ́n lọ Habasha kí wọ́n lọ ní sinmi mẹ́ wọ́n lọ farapamọ́ síbẹ̀ gbà tí wọ́n ń darí bọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí tó kó lọ tí wọ́n jọ ń bọ̀ wá anábì wọn rí wọn wọ́n ti yọ ọlọ́ kankan anábì jókòó wáyé ó sì dìde pẹ̀lú àwọn sàhábà wọ́n á lọ pàdé rẹ̀ pẹ̀lú ìdùnnú èyí tó yàtọ̀ fún ìdìde ti irú èyí táwọn yìí ìdìde wípé àwọn màmí tí wọ́n ránṣẹ́ ni wọ́n dé yìí olórí ọwá dìde lápèjúwe kí pírẹsidẹ́ntì ó dìde kọ́ lọ pàdé àwọn ọmọ ogun tó ránṣẹ́ àlékún lè pàdé àwọn pílẹ̀yà tó lọ pílẹ̀ bọ́ọ̀lù tó wọ́n gbé kọ́ọ̀bù dé irú èyí tó yàtọ̀ ọ̀tà tó níhùn èyí wọ́n ṣe ìtẹ̀rà so èyí wọ́n jẹ́ ti ìdùnnú àti ayọ̀. àṣà ni ọmọ sábì ti yarí nígbà ń bẹ náà ládàá nábì yìí pẹ́ẹ́nì kan ọgbọ́dọ̀ dìde fóun níbo làwọn àbá àti rí ká máa jà lérí pẹ́ẹ́nì kan òǹdè fún wa níbo láti rí èyí wọ́n ṣe fún ànábì níbo láti rí ká máa retí kí ọba kan ó dìde fún wa èyí ṣe fún ànábì níbo láti rí ká bú ẹni tí ọba dìde tí ọ̀pẹ wálé níbo láti rí ká bú èyí ṣe fún ànábì
gbogbo ẹni yóò tẹ́ ń bá ń retí irú ẹ̀ tó wà wá fún un tó wá bẹ̀rẹ̀ sí bú àwọn tí ń fún un yóò rojọ́ yìí wọ́n wájú ọlọ́run tó rọ́ sí lónìí. gbogbo ẹ̀dá yòówù tí retí lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n wá fún un tí wọ́n ń bínú yóò rojọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba. àṣàjọ ọmọ sábì tí jòkó pẹ̀lú àwọn sàhábà àwọn jòkó anábì wa ń bọ̀ wá lọ́kẹ̀kẹ́ gbogbo àwọn sàhábà wá dìde anábì dẹ́ jòkó ìdílùsù ẹ má kó bá mi wájú ọlọ́run. torí èmi mọ kàdíìsì fún yín wípé wọ́n sára hù á yàtà máa ń sálà làhùn rìjálù kìyàmà ẹni bá dẹ́ka àwọn èèyàn máa dìde fún nǹkan máa wá kó títí ìjòkó nù náà mo ní a máa dìde fún mi má gbogbo sàhábà wá jòkó. àṣà ni ọmọ sábìtì lọ́ba ti ní ọ̀hún jẹ́ òun lọ sọ ń di táwa náà fi ń lò bàbá gbẹ́sẹ̀ lé pé kí làwọn náà gbẹ́sẹ̀ lé tàbí ń dìde fúnra wa ó yẹ pé aljalizun yaqumuna lil qadim àwọn tó jòkó dìde fún ẹni tí máa ń bọ̀ wá láti pẹ́ra wálé sílá ìdíbẹ̀ gbogbo àwọn afáà ni wọ́n parapọ̀ pé kò sílá ìdíbẹ̀ àmọ́ kò gbọdọ̀ rúwúyé nínú tó ń wípé bóyá bóun ti tóbi ìdìde fún un wọ́n bá ti rúwúyé bẹ́ẹ̀ tó di ẹ̀wájú ọlọ́. Inshallah. Hasan ni wọ́n ń wípé Ànábì ní jòkó wa Hasan ọlọ́wọ́n ní jòkó Ànábì ní Hasan adé jòkó ó kú wọn nìkan ó àbá jòkó yìí ní jòkó Hasan lọ́wọ́ ní jòkó inú ẹni tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ bàbá wa sí àgbáyé ọlọ́wọ́ sábà wá kẹ́ wọn bàbá wọn nígbà kẹ́ndé fún tí bàbá àgbáyé bá ń bọ̀ wá tí wọ́n bá dìde bàbá padà ní àbíkó jòkó lẹ́lẹ̀ bàbá náà jòkó bàbá òun nígbà inú àwọn tí èyí gbà kún ó dìde fún wọn wa bàbá àwọn dírò mọ́tàs àwọn náà bẹ́ẹ̀ nú àwọn tí èyí gbà gbórú nǹkan ẹlòmíì ò ti padà mọ́tàlẹ̀ bí ẹ má bá àwọn tó wà ní ẹ̀wọ̀n àwọn tó wà ní ẹ̀yìn náà wọn kó gbogbo ọ̀rọ̀ mélòó ni ọdún òdìdí mu wọ́n dẹ́nu tó bá kú tán ní ìsìn wọn ìgbà gàgà ìka nídìí wọn ìgbé ọ ọgbọ́ Hasan ni wọ́n ń padà wípé ó ti wọ́n lọ dáǹkà yìí lẹ̀ kìyàmí lílá sísì aláìyá faridun wàtẹ́ríkù ìfáríri máa húwà bó ṣùtẹ̀ kì í mú. kìyàmí lílá sísì aláìyá faridun wàtẹ́ríkù ìfáríri máa húwà bó ṣùtẹ̀ kì í mú. àjíbùtù lè máa ń lọ hàn ákìlọ̀ ọ̀pá mú. yàrá àgbà nàbí yàwá láàyè kún mọ́. ó lè pe yàrá àtàlì jamala àbí yàrá àtàlì rasúlà yàrá àtàlì jamala wà láàyè kún mọ́ àjíbùtù. ó ní wípé kìyàmí ìwọ́n ń ṣe ọlọ́run ìdílé mi tí mo dìde. lèlà sísè àlàyé àfaridọ́. kí n dìde fún ìwọ tó tóbi tó báyìí wà nábì ó ti tóbi tó tí ì rẹ tó àwọn màláíkà gan fún ọ àwọn àlejò gan wọn padà sọ̀rọ̀ ẹ̀dà fún ọ àwọn igi àtẹyẹ àti gbogbo ntọ́lọ̀ ń dá ọlọ́run nítorí ẹ̀ lòún fi dá ó ní wọn lọ torí ẹ̀ dá òrùn lọ torí ẹ̀ dóṣùpá táni wọ́n jù lọ lẹ́yìn ọba tó ní ọ́ nìkan òun nìkan lójú ọ̀rọ̀ lẹ́yìn ọba náà kódà àlẹ́ àràsí tó ń wà níbi ìjòkó yìí ṣẹ́bí àlẹ́ àràsí ọ. kìyàmí lílẹ̀ àṣìṣe aláyà faridọ́. kálàmù fi ń kọ́ nǹkan gègé tí fi ń kọ́ nǹkan àti lọ́wọ́ òjì kọ́ sí ìwé ìṣẹ́gbẹ́ rẹ. lílẹ̀ àṣìṣe aláyà faridọ́. ó ti wá tó yẹ kí n wá dìde fún ọ aláyà faridọ́. olùkọ́ orí nǹkan tó bá wọ́n kéwòn olùkọ́ fàdùn aláyà ó ní èmi nìkan ní ìdákọ̀ ẹlòmíì ọ̀dọ̀ràn yàn fẹ́mi ní ìdákọ̀ ti yín o olùjẹ́ mùsàábù olùjẹ́ màkìrú àmọ́ lọ́dọ̀ tèmi Hasan ọ̀ràn yẹn ní kí n máa dìde ní gbogbo ibi tí n bá ti rí ọ. wàtẹ́rì kò ní fàrídì bá wà òsì tẹ̀lé. wàtẹ́rì kò ní fàrídì kí wọ́n gbé ọ̀ràn yẹn ọlọ́run kí n gbé kalẹ̀. máa wà òsì tẹ̀lé. ọba làákà yìí adébíyìn ṣe dédé nu. àdìbùtù. àwa kọjú sáwọn àtọ́jú kù àwọn sàbí sáwọn àjòkù àwọn ti tẹ̀lé àdìsí táwọn nábì ní ẹ̀mẹ́ǹdé fún mọ́ àtàní wa kọjú sí wa pé àdìbùtù. àdìbùtù. wọ́n máa wá surprise yìí o. lè máa láwọ́ àkìlọ̀ wà fáwọn. ẹni ọjà sábẹ́ tó kéwú lọ́dọ̀ rẹ̀ tó jẹun lọ́dọ̀ rẹ̀ tó mu lọ́dọ̀ rẹ̀ ẹni tó wẹ̀ sí Islam ẹni tó sọ lórúkọ rẹ̀ ẹni tí ń tẹ̀lé ọ tí ń pè rẹ̀ lọ́mọ tí wù rẹ̀ làwù akínú ọwọ́ nílà ó ń pè rẹ̀ kóhun nílà káyì wà fáhámú ó sì lóhun gbọ́ yìí òun gbọ́ wà nábì yìí ọjọ́ mi lójú fúru wa wípé. yàrá àbá ìjàmbá láwàlá ẹ̀kọ́. yàrá àbá ìjàmbá rà bí ọba ti ẹ̀gbá là nábì ẹwà tọ́lá ń fún ọ yìí gan òun tó kéèyàn dìde. wàlá ẹ̀kú wọn. ọjọ́ mi lójú bẹ́ẹ̀ yìí tẹ̀ jòkó kálukú jòkó ẹlẹ́ni làkàyè ẹlẹ́yin sàárè ẹwà ló dìde ẹwà ló dùn yìí èèyàn ló dùn yìí ìwà ló dùn yìí ẹ̀sìn ló dùn yìí ògo ló dùn yìí gbígbàdúrà ló dùn yìí oríire ayé àtọ̀ ló dùn yìí. àdéhùn tó lè bá lọ́wọ́ àdéhùn wà fàmọ́ yàrá àbárò sólà wà láàyèkó. yàrá àbárò sólà wà láàyèkó. wọ́n ní gbogbo sábẹ́ yòókù náà bá dìde anábì wa rẹ̀ anábì wa wí kankan èyí làwọn àfa àgbàmọ́ ni wọ́n fi ní wípé àdìsí tó anábì sọ pé kéèyàn máa dé fún yàrá kankan pé àdìsí mu ọ̀tọ̀ ní jésù máa ṣiṣẹ́ àwọn afáàyè gba mùsàhábù ní kí èèyàn ńlá kó dìde fún èèyàn ńlá ọba lè dìde fáfá ńlá ńlá láti fi kún àlùkùrá nílé àmẹ́bí tájì ló ń ṣiṣẹ́ ni pé àfọ́ ọ̀gbọ́dọ̀ ró lẹ́mìí wípé ọ̀gbọ́dọ̀ má dìde fún wa tọ́ra àfáà ni bàbá ọba gbólóhùn náà yóò kó sínú fálíyà tàbá wá àmọ̀kì hádà fún mi nàná ọ̀rọ̀ mímọ̀ lélẹ̀
Ayakumullah. ìbéèrè tani wọ́n béèrè. Inshallah. èèyàn sì lè dìde fún yàn inú ẹ̀rí torí wípé òkú tó kú Yẹhudi tó kú arínú àdìsí pa ànábì dìde fún gbàtàn gbòkú rẹ̀ bọ̀ wá. làwọn àfáàjà nítorí ànábì fi dìde fún òkú tí ọ̀sẹ̀ mi lára rẹ̀ mọ́ ó dìde fẹ́mi rẹ̀ tọ́gbọ́ ìzàn alẹ́ dìde fún alààyè tẹ́mi ń bẹ lára tiẹ̀ náà kò sàbùrù mẹ́ àmì yàn gbọ́dọ̀ mú kinní nǹkan wá wà nú ẹ̀mí rẹ̀ ọjọ́ pàtàkì nú ẹ̀mí rẹ̀ pé wọn gbọ́dọ̀ má kí wa wọn ò sì gbọ́dọ̀ má yìn wa wọn ò sì gbọ́dọ̀ dìde fún wa. Gbọ́dọ̀ má dìde fún wa. ìbéèrè rẹ̀ lórí alẹ́ tàfé tàbí ètò satisfy wa.